بتقوى الله تبلغ ما تريد وبالتقوى يلين لك العديد وبالتقوى يلين لك العديد ألا بتقوى الله تبلغ ما تريد وبالتقوى يلين لك العديد ìbẹ̀rù Ọlọ́run lè sọ irin kó sọ di tí ó rọ̀ bí igi ní ọ̀sọ́ di tí ó rọ̀ bí igi يلين لك العديد ìbẹ̀rù Ọlọ́run lè sọ tó lè fi fúfú ìmánì ọmọ èdè ènìyàn ṣe pàtàkì arákùnrin yìí ọwọ́ ajẹ́ni tó ṣe wípé látara ìgbàgbọ́ bọ́bá ti fọwọ́ pa olùdí ìlànà báyìí adẹ́tẹ̀ ni o arọ́ ni o ń tọ̀hún sí lálàáfíà gbogbo ẹ̀wà gbogbo àmúdi yẹ́yẹ́ mínísẹ́ yìí làdúwà gbogbo àmúdi ìwòsàn fẹsẹ̀ mi jẹ́ ní sọlọmọlẹ́kì àwọn tó ní òkú tí ọba wá gbọ́ pé arákùnrin tí lọ sọ́dọ̀ bá ṣègùn lọ́pọ̀ nǹkan ìdí ń sin nǹkan ìmọ̀ nísìn kọ́dà ìdí ń kó yẹ̀sẹ̀ gidi ògùn jẹ́ lọ́wọ́ rẹ̀ bí nǹkan ajẹ́bí idán níbẹ̀ lọ́dọ̀ rẹ̀. Rabbana af'alna sabra. Ẹlẹ́gbọ́n ni o fẹ́ sọ̀rọ̀ rẹ̀ bọ́ta bá pọ̀ sí àdúrà ní ọ̀nà. وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم الكافرين. Nígbà wọn wá gbọ́ bẹ́ẹ̀, àwọn tí ń jòkó tí ọba kẹ́ẹ̀nẹ̀ kọ́dà àmà ẹni tá a sì wí àfọ́jú ìlójú méjèèjì. Ọwọ́ agbọ́ bí ń wo gbogbo àmójìsàn fàdá òbí ìhàdáyà tó tẹ̀fẹ́ wà lọ mú nǹkan ẹrù tó pọ̀ òjòlọ́pọ̀ ọmọ ìpé ẹ̀rù yìí àdíkáwà fún ojú ìbí tó fọ́ yìí rẹ̀ wọ́n bá lè sì wòsàn kí n bá dùn fàkọ́lẹ̀ máa ha rúnà lẹ́ka ẹjìmá in an tasafẹ́ ìtàní sórí mo tún ọkọ̀ yọ ìwọ̀n náà dáàbò ó sàtìjẹ́ lọ́láfíà ojú mi lè ríran fàkọ́lẹ̀ ilé ilẹ̀ àṣìfí ahẹ́dẹ̀ni ó ní bàbá fọ́jú wọ́n lọ ilé ìwòyàn kásà èmi kọ́kọ̀ ń ṣe ìwòsàn fún gbogbo ẹni tí wọ́n sọ́dọ̀ ìnàmẹ́ yẹ sì fi mọ́ ọlọ́run ọba àláwù òun ní wò wọ́n sàn èmi kọ́ fẹ́ inú onítorí pé àǹtà àmẹ́ntà ìnà àǹtà àmẹ́ntà bílà wọ̀dàwó tó bá fẹ́ṣẹ̀fà wọ́n ní bàbá lè gbọ́ lọ́n gbọ́ tó gbogbo abẹnugbọ́ngbọ́ tó gbòsàgbọ́ tí máa nìyẹn bá bẹ̀rẹ̀ ọ̀kan lọ́lọ́run sì ló lè sí gbogbo nǹkan ibi ọlọ́run fún ó sì dára kí ẹ. Rabbana af'alna sabran وثبت أقدامنا. Ìyí tó tọ̀ sí ìgbàgbọ́ lọ́ba ọba ni wọ́n ń pè lọ́lọ́run lọ́dọ̀ wọn nínú ìlú Nàìjíríà ọba wọn lọ́lọ́run wọn wọ́n wá pé tọ́ ọba gbọ́ lọ́wọ́ aláwùjọ tó dúró lórí ẹ̀mí bá bí ọlọ́run fún ó sì lálàáfíà ẹ̀mí kí ìwòyàn sàn. Ọlọ́run ní wòyàn sàn gbogbo ara tí ń dá aláwọ̀ ní wòyàn sàn kìí sóòsà. Wọ́n sọ̀rọ̀ náà lẹ́lẹ́ kọ́ọ̀mì lẹ́ka fèrè. Bàbá wọn ní bàbá nílé ààbí níbi ilé à. Mo gbọ́ ló gbọ́, mi gbọ́ gbàgbọ́, mi gbòògbọ́, mi gbòòsàgbọ́. Ọlọ́run nìkan tó wí pé ń jẹ́ àdáwò mi, mo ti wá dúró tán fún pé tiẹ̀ nìkan ní ìsìn lójú alẹ́. Wọ́n sọ̀rọ̀ náà lẹ́lẹ́ kọ́ọ̀mì lẹ́ka fèrè. Fẹsẹ̀ fẹ́ wúlọ̀, arákùnrin bá bẹ ọlọ́. Ìgbà tí ó bẹ ọlọ́, ló bá lálàáfíà lójú bá dá. Kìí ṣàdẹ́bì ń sáà tí wọ́n lọ lájú afọ́jú. Òun náà lájú afọ́jú lásìkò tí ẹ̀lẹ́. Ọ̀dọ́ ni ó. Kí ló ṣe àwọn ọ̀dọ́ èyí tí bàbá ò sí lára wa? Wọ́n á pè àfáà bísmílláhì ẹgbẹ́ ọlọ́pàá pẹ̀lú ìmọ́ni orí bẹ̀. Àfáà wá wò pè láyé ní ẹ̀lẹ̀wí ìgbà tó ń lóró. Àfákílẹ̀ ń wíyè. Ní tí mo ti jẹ síkùn lọ. Ta ipa gbọ́dọ̀ lóbi tí ó fi jẹ́ ni. Àfọ́ ìtọ́jú ọlọ́run síkùn. Ọ̀sọ̀ ló tọ́jú dání. Omi ti jẹjẹ kújẹ nínú àpàṣẹ gbogbo èyí ti dànù lọ́wọ́ kékeré láì gbogbo. Àfọ̀ṣẹ ti wú eyín àbá mi ìdànù. Ibi kan máa láàrín gbogbo èyí tábẹ́rẹ́ ń bẹ lẹ́yìn. Ìfẹ́ láti sọ̀rọ̀ ní àfọ̀ṣẹ wá kì. Gbogbo èyí bá wọ̀.
agbọ́tò òrùgbó orúkú bá pọ̀ ju gbogbo yóò fòrú yóò bọ́lẹ̀ èyí wọ́n tún ní ti yẹ yálùfà èyí wọ́n. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. àwọn ní bàbá ti ní gbọ́lọ́ngbọ́ sí gbọ́lọ́ngbọ́ fẹ̀ṣẹ̀fẹ́wọ́ ọlọ́run sì fúnlẹ̀ láàfíà fáàtẹ́lì máa ní kíkọjẹ́ lásán ilé wọ́n lọ bọ́ ọba láfíjọ́ kejì lọ́bá tó jókòó lẹ́gbẹ̀ẹ́ ọba tí sí máa ń tó ìgbà tí ó jókòó lẹ́gbẹ̀ẹ́ ọba kẹ̀mẹ́tẹ́lẹ̀ yẹ́ ti gẹ́gẹ́ tí máa ń jókòó fẹ̀kọ́rẹ̀ lẹ́wù lẹ́mọ̀lì ọba bá sọ fún àmọ́ nàrọ̀ náà ní kẹfà sọ̀rọ̀ ká a ó ti rí rẹ̀ ẹni yẹn rí rẹ̀ dáadáa rẹ́bà kẹsìn tí ì rí aṣọ tẹ́ ìwọ̀ ní ọba adé orí yìí lọ́ta yìí ní ọba wa bẹ̀rẹ̀ ìta ló dájú rẹ̀ padà fún ọ bóòlù ojú rẹ̀ sí padà wá kọ́nà ó ní ẹrọ bíyà ọlọ́run lè ní ọlọ́run rẹ̀ ọba ní ẹ̀ wọlé kàrọ́ bí gẹ́rí sótún lọ́lọ́run ní ìyàtọ̀ sí mi ní tó tún ní ọlọ́run rẹ̀ sótún lọ́lọ́run ní ìyàtọ̀ sí mi kọ́nà ó ní ẹrọ bí wọ́rọ́ kú kan lọ ó mọ̀ ọlọ́run rẹ̀ ọlọ́run tó ní aláwọ̀. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا. ọba ní ha òtútù mẹ́kẹ́ mi yàtọ̀ sí mi. وانصرنا على القوم الكافرين. ọba ní ha ọlọ́run ní ìtúnbẹ̀ yàtọ̀ sóhun ọ̀tún wá mú nǹkan mi kìí ṣe bí mo fọ́ lálàáfíà kìí ṣe bí mo dọ́jú rẹ̀ padà ó tún ní nkẹ́kẹ́ ní فهذا هو لم يزل يعذبه حتى دل على الهدى wọ́n bẹ̀ sí kóyà ṣé ọlọ́mọdé rí àkóbá àdábà olómi ìbá délé ọlọ́pàá nítorí ọmọ tó lóyún wọ́n sì kọ́ ló fún yàn lórí wọ́n bẹ̀ sí ìlú wọ́n sọ owó ẹ̀sùn pé pọ̀lú ìlọ́ kìíní yẹn wọ́n kó sínú ẹ̀yẹ tí wọ́n ní pé wọ́n ní ojoojúmọ́ tó mọ́ bá sùn kò sí jọ́ ní tí ò sí yóò mọ̀ bí ìyá bá tó yẹ èyàn tó yú ìyá lórí ọmọ pọ́mọ́ra ni. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. àfáà ìjẹ̀gbọ̀n níjọ́ tá à ń ṣe wá sí níbẹ̀ ní nǹkan mílíọ̀nù sọ́kà kọ̀ọ̀yẹ dìsẹ́t ní gbogbo ń yọ́nà ọlọ́pàá ni àbáfáà nílùú ètò náà láti Ìbàdàn ló ti wá. bàbá yìí wá pé kó bá yá tó ń bá lọ sílé òbí ilé ọlọ́pàá tó ń fi yà jẹ́ àwọn olèmí tó lè ní òjẹ́wọ́ wọn à ní ẹ̀bá dúró ibi táwọn sùn bẹ́ẹ̀ máa ń lò àwọn agbórígbórí máa ń lò àwọn àgbẹ̀dẹ́kùn sínú wàsí àgbẹ̀ sínú wọn àgbẹ̀ kìíní sínú wọn ránṣẹ́ àwọn òun mọ bí ẹsẹ̀ lè fi sí ó lẹ́nu méjì láì wọn lọ wọn fi sí láì gbogbo ayé wà fún náà yẹ tó bá yọ ọba ẹ̀ mẹ́ta táyọ̀ pé òun ni ibi báyìí náà ìyá tó dùn ìyá ní ọ̀ka gbogbo ẹ̀ pé. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ìgbà wọn fi ẹ̀jẹ̀ afọ́jú tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọba wa ní òpin lòmí lọ́dọ̀ ìyá sóhun bọ́ba lè rí bẹ́ẹ̀ nǹkan ó sì ọ́ wọ́n bẹ̀ sí kóyà wọn ò yẹ wọn òkú lẹ́ni tí ń kóyà fún ibo ló ta lẹni tó lẹ̀ lójú ẹni tó ṣe bẹ́ẹ̀ tó ń wí náà dá lórí ẹ̀ afẹ́mọ̀ dáadáa ní ìgbòlá ọwá sọ pé ọba ọ̀dọ́kùnrin tẹ́ fẹ́ ránṣẹ́ sọ́dọ̀ bá ṣe òun ní o òun ló lọ́lọ́wọ́ aláwù kan tó wà òun ní o aláwù náà ló wà láwọn àpè lójú tòun fi là ó òun ní o ọba náà dáìgàdé ìrọ̀sọ́bà fẹ̀yí ẹni gbúlá wọ́n lè lè mú ọkùnrin yìí wá ọ̀dọ́kùnrin lọ wá fàkọ́lẹ̀ lẹ́wọ̀n lè máa bàbá wa bí lè bùnẹ́yà wọ ọ̀dọ́ yìí kọ́ni balaga min sihirika ma tuburi'u al-akmaha wal-abrasa mo gbọ́ àmọ́ mi ọ̀gbà wọ́n ní látara idán tó lò fi ń wà dẹ́tẹ̀ àfojú gbogbo ẹni ayọ̀ ìyá náà ti dọ́dọ̀ ẹ wọ́tafáàlì lẹ́mọ́ wọ́tafáàlì ó sì yí gbogbo wọn lálàáfíà wọ́n ní látara idán náà ní faqala inni la asifi ahadan ọ̀rẹ́ ìwà ń dáwọ́ títí má ní bá wà èèyàn máa ń lẹ́yà ìmánì ló wà pẹ̀lú àwọn tí ń bẹ pẹ̀lú tọ́lútù ni wọ́n fi ní pé èrò táwọn fẹ́ lọ bá pọ̀ àwọn kéré wọ́n wá bẹ̀rẹ̀ káwọn lákẹ́ ọgbà káwọn mọ́sà ọlọ́run alọ́rọ̀ àwọn táàmì
fún wa ní sùúrù ta lè fi dúró láti lápò wọ́n wá pàdé wọn bí wọ́n ṣe pọ̀ tó táwọn sì mọ̀ ń já tí ọ́ bẹ́ẹ̀ náà làwọn sọ àbàdédé Muhammad nígbà táwọn ọ̀tá jẹ́ bẹ̀rù tí wọ́n ní gbogbo nǹkan dà táwọn wá ní nǹkan díẹ̀ kán àwọn òjú mẹ́tàlá àti wọn ọgọ́rùn mẹ́ta àti mẹ́tàlá ọgọ́rùn mẹ́ta àti mẹ́tàlá ni wọ́n sì ní nǹkan ìjà wọ́n sì lọ pé pàdé àwọn ẹgbẹ̀rún mílí pẹ̀sán tí wọ́n sì ní nǹkan ìjà ọkàn wọn sì balẹ̀ pé kí ni a lè dojú kọ a sì lè wí ìmánì ni wọ́n fi lọ jagun náà làwọn eléyìí náà fẹ́ fi jagun wọ́n pe Ọlọ́run lérí ara wọn yìí. ربنا أخرجنا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. gbogbo àwọn ọ̀dọ́ ẹjẹ́ lọ tọ́jú ìgbàgbọ́ ti sọnù lọ́wọ́ ọ̀dọ́ ò rí mẹ́ bẹ́ẹ̀ bá wọ̀ ọ̀dọ́ kan nísìn ọ̀fẹ́ náà lé oṣèlú ọ̀fẹ́ náà lé aláwo kọ́dà bàbá rẹ̀ bí ìyá rẹ̀ tẹ ẹmu lọ díẹ̀ lọ́dọ̀ bàbá dẹ̀mú kó níbi tá a ti ń bọ̀ fún agbára bàbá ti ń tọ́jú wa ní láti kékeré lòun náà ti mọ̀ bẹ̀. bí ọba síbẹ̀ láti máa rọ̀dọ̀ ọmọ tí òjò ọmọ ogún ọdún lọ wọ́n ní ẹmu fún ọwọ́ ẹ̀ wọ́n ní wòye sàn bíi méjì ìdúpẹ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n gbé iṣẹ́ kí ló ń ṣe láwọn láti mú fọwọ́ ní ìgbà ojú ẹ̀ kílẹ̀ gbogbo ń ṣe gáyé lò. ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا. àwọn olùkọ́ tó tọ́ ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó lè fi bẹ́ ìbò sọ̀rọ̀ tí ó pàdé ara ẹ̀ kó rọ̀. ẹjẹ́ akẹ́kọ̀ọ́ lára ẹ̀ ọ̀dọ́ yìí ọwọ́ fèsì gbogbo òlú kan òun nìkan àtàwọn tó bá gbà fún òun nìkan fẹ́ fèsì wọn ọba wa bí ilé rẹ̀ wípé sí iná tó ń lò wọ́n ní òfin wo gbogbo èèyàn sàn pàpáàlì ó ní nílẹ̀ àṣìfí àádẹ́gù iná mẹ́yẹ sí fi lọ èmi kan mọ̀ owó èèyàn sàn aláwù níwò èèyàn sàn aláwù níwò èèyàn sàn orí bíìtì orí betí ẹ̀ wájú wa nígbé èèyàn kan tó ń jẹ́ aláwù nígbà tó ṣe bá wà lọ lọ́wọ́ wọ́n tún wá pé èèyàn kan tó ń jẹ́ aláwù níwò èèyàn sàn fẹ́ àhádọ́wù wọlé ní ẹzẹ́lẹ́ yọ bíbù wọ́n bá gbá wọ́n mọ̀ pé wọ́n fi yàjò tẹ́lẹ̀ wọ́n tó kó yà fún náà nígbàtí ìyà lójú ẹ̀ wọ́n ń bi pé tá lẹni tó fún ẹ ní gbogbo tó ń lò lójú ọ̀nà mùsùlùmí lójú ọ̀nà àdáwò tó fi ń wo gbogbo yìí sí tání ìgbàtí ìyà tójú ìjà tí ìyà tójú ìyà hátẹ́jẹ́ lára hù ó wá sọ fún pé àfáà sí lọ́hùn ní ọ̀nà ni mo ti máa ń pàdé wọn kí n tó lọ sọ́dọ̀ bá a ṣe ọ̀dọ̀ wọn ní wọ́n fẹ́ ìjí ube hari wọ́n lè lè mú àfáà fàkílẹ̀ lọ́wọ́ eréjì àndínì àfá wọ́n lè lẹ́sìn kàtẹ́ ìsìn tẹ́sì ọ̀hún pé àdáwọ̀ ẹ kí wọ́n ní àdáwọ̀ dáwọ̀ ẹ kúrúkọ náà wọ́n lẹ́sìn kan tó ń bẹ̀tẹ́ ìtò sí tó yàtọ̀ sí tèmi àfá eréjì wọn lè dín ẹfẹ̀sìn ilẹ̀ ẹ kó lójú ọ̀nà sí kẹ bọ́ sórí ọ̀nà pé kẹ máa sùn ọba kẹ máa kùn lọ́dọ̀wọ̀ àfáà sílọ́m nígbàtí ìmọ̀ ní ìpẹ́ lọ́dọ̀ tí ìsá àwọn ìmọ̀ ń wa tí ìsá àwọn àfáà ti wá lẹ́nì láwọn tó láyé lẹ́nì tó lò ní ìmẹ́ nínú ẹgbẹ́ ògbónú àfá wọn á débi súnmọ́ kọ̀mọ̀kọ́ kan nínú àwọn jẹ̀mọ́ òun náà wà ní tòsí wọn wọ́n ní ẹjẹ́ wọlé kẹ́ ẹjẹun subhanallah wọ́n á wọlé pé òun náà mọ̀ gbọ́ mi kọ́ sọ́ wọ́n á wọlé nígbà wọ́n wọlé kò sí tán wọ́n á gbé ògógóró jáde gbogbo wọn bẹ̀ sí mú láàrin ara wọn tó àwọn táwọn bẹnu ẹgbẹ́ ògbóni ni ẹ̀yà ìmámù lágbájá olóòrí ń bẹ̀ ìmámù tààlẹ̀ olórí ń bẹ̀ wọ́n wọ́n bẹ̀ ha ẹ̀ sì bó lórí ilé ń bẹ̀ ẹ̀yẹ́ lórí ẹyọ rẹ̀. ربنا أفرج علينا صبرا لا إله إلا الله وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ọ̀kan tí bú àwọn tá a lérò wípé aṣẹ́jú ẹ̀sìn ni wọ́n àwọn ni ó sọ̀rọ̀ ẹ̀sìn aláwo ni wọ́n bẹ́ẹ̀ bá dóde ní ìgbà míì bẹ́ẹ̀ bá fara kan lómi ẹ̀ máa wò pé tírin inú àkóṣàpò èyí ló wà ń le kókókó bọ́ bá dúró lẹ́gbẹ̀ẹ́ olómi àrẹ́kọ̀ọ́ sí yẹ̀ àdìyí kò lẹ́gbẹ̀ẹ́ wọ́n sì fi wọ́n náà fẹ́ lọ́wọ́ ṣe wá sí ààrẹ wá ń ṣe yẹ̀ òfin òrójú tó ààrẹ náà wọ́n máa wọ́n wà tó lè léyìí àríká kò lẹ́gbẹ̀ẹ́ ó ti múra wá àwọn àlejò ti yòókó tí
lérí kájí sí ọlọ́run. ربنا فرج علينا صبرا ẹ̀dẹ́kùn ẹ̀mẹ́jì àgbàgbà ká gba wèrè lẹ́sìn. وثبت أقدامنا. mọ́mọ́ yóò sọ́jọ́ sọ́nà ìsìlẹ́mù tẹ́lẹ̀ bí wa Muhammad gbé kalẹ̀ kọ̀ní ká ṣe lámúlù mọ́lá. وانصرنا على القوم الكافرين. ẹ̀yẹ́ gbogbo àwọn afá àdúró tí olóbi afá yìí o ìgbà wọn ní kọfẹ̀sì rẹ̀ lẹ̀ ìrìjì wọn ní díìnì fàábà ó ní kí ni àbá mo kọ̀ ó kọ̀ pẹ̀lú confidence kí n fi kí nílẹ̀ mo kọ̀ wọ́n lè kọ́ ẹ̀yẹ́ ká mọ̀ rò ó ẹ̀yẹ́ àmọ̀ rò ó ọlọ́kan náà kúlá jọ́nsì lẹ́nu wa àfá. ربنا فرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. wọ́n lè àfá èyí lọ dáadáa tó dé gbogbo ẹ̀ lẹ́ fàdábì mìíṣàr wọ́n lè lọ gbé iyùn wá àbáyọ̀ ní kí n gbé sí ẹ lè gbé wá wọ́n bá lọ gbé fàwádọ́ lè mìíṣàr mílù ọ̀fàkà rásì wọ́n bá gbé sí ìsì lọ́rùn pátákó làǹfà yìí wọ́n bá gbé sí lọ́rùn wọ́n fẹ́ mọ wá yìí bí agbẹ́gẹ́gẹ́ gbé sọ́yọ̀ká egun lágbẹ́gì kápítà bí kápítà ṣe yún pátákó ní bẹ́ẹ̀ ni wọ́n wá gbé ní ọrùn wọ́n fẹ́ bẹ̀ sí yún àfá àwádú wọ́n ní tọ́wọ̀ bá kò nínú ìsìlámù àdáwò tó lóhun sí ààrẹ lọ́rùn wọlé wọ́n sì dákẹ́ fàṣàpọ̀wò àtàwà kan ṣẹ̀pà wọ́n sì bẹ̀ sí ìyìnwó títí àwọ̀ gbé ọ̀ ní padà ní ó sì dúró bẹ̀ pé tọ́lọ́ ní ìsèfí títí wọ́n fi rẹ́ eré rẹ̀ sí pọ́lẹ̀. ربنا فرج علينا صبرا ẹwò níra وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. wọ́n sì yìí títí eré ọ̀hún sí bọ́lẹ̀ fáàfáà àfáà dúró tọ́lọ́ fi pàdé ọlọ́run. ربنا فرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. nígbà wọ́n jẹ́ àfáà lórí bọ́lẹ̀ sún méjì wù ìjẹ̀lí sílẹ̀málìkì fàkínàlá ìrìjì mi jìnnì wọ́n bá padà wá bá bàbá fojú tí wọ́n là lójú yà wọ́n kó lù sí náà sọ kó sàkàláwù kankan náà wọ́n sọ bẹ́ẹ̀ náà wọ́n bá ti lè dáhùn ìyọ́ jẹ́ fàábà òun náà ní àà láti jọ mo ti wà pẹ̀lú yín kábíyèsí tẹ́ ní a máa pè yín lọ́nà ẹ máa ṣe wí tó náà ẹ̀yìn tí ń ṣe mí ò san ẹ máa wá gbá àláwù tí mo wá wí wọ́n á gbádùn ẹ wá pé pọ̀kọ̀ ẹ bá pa mí ẹ pẹ̀lú أفرج علينا صبرا. nítorí kórí pé wọ́n ti pààyàn kan lójú rẹ̀ kọ́hùn náà wá pé kí ni ẹ bá pa mí mi ò ní jẹ́ ẹ pa mí mo ti kó ọ̀rọ̀ yẹn ti sọ́dọ̀ òdodo èyí tó kù lọ́wọ́ ti wá lẹ́yìn ni wọ́n bá pẹ́yàn mẹ́ta ẹjọ́ tó bá níyà wọn ò fẹ́ gbọ́nà náà fún Islam náà lórí ọ̀fẹ́ mọ́ sí pé wọ́n pa wọ́n pẹ́ nìké wọ́n pẹ́ nìkẹta òun ni wọ́n ṣe ní tó àdúgbò lọ́dọ̀ ọ̀dọ̀ ọmọ yìí kéré tó wà ń bẹ̀ náà ní gbígbẹ́ sí ní kí n ṣe náà yóò pa ọ̀gá yóò ní ẹ́ wọ́n bá yí pé yóò tẹ̀ kú síún yóò kún sàn wọ́n fẹ́ máa yún díẹ̀ ìníṣẹ́ tó wà mẹ́rin jẹ́wọ́ lọ́dọ̀ wọ́n ti délé mọ́ sí lọ yóò dọ́gbọ́n sí. ربنا فرج علينا صبرا. àwọn tí wọ́n wà wájú ọ̀tá wọ́n sì ṣe sùúrù níbi ìnira ọwọ́ ọ̀tá bàbá fọ́jú pé mo ti lójú Ọlọ́run ló sì sí lójú mọ́ bẹ́ẹ̀ bá pa ní ẹ̀ pa mí. وانصرنا على القوم الكافرين. wọ́n lọ gbé Yusuf náà lọ́rùn. وانصرنا على القوم الكافرين. wọ́n máa pa bàbá fọ́jú òsún méjì ó bí lùkúlẹ̀ wọ́n ní ẹlẹ́ mú ọ̀dọ́ náà pápá ẹlẹ́ mú ọ̀dọ́ bá dé ìwọ́n lọ ní ìrùnmó yẹn sàn wọ́n ń ṣe kínní kan kí ilẹ̀ lọ́wọ́ yóò jẹun àndí fi ẹ̀sìn yẹn lẹ̀ wọ́n ní àbá mọ́kọ̀ kí ilẹ̀ ẹ̀sìn nílẹ̀ mo ti rọ́lọ́ Ọlọ́run fẹ́ràn rẹ̀ ju gbogbo tẹ́ẹ̀sì yìí lọ gbogbo àṣìṣe tẹ́ẹ̀sì tẹ́ẹ̀lẹ́ẹ̀sì ṣe yìí Ọlọ́run fẹ́ràn rẹ̀ aláwọ̀ fẹ́ràn gbogbo èyí lọ fẹ́ràn kò fẹ́ràn tọ̀hún ẹgbọ́ kò fẹ́ràn tí yìí ní èèyàn ọ̀lẹ́ fi ń lẹ̀ ọkọ̀ fẹ́dẹ̀ fáàwù ilẹ̀ dáa
من أصحاب إلى نفر من أصحابه وني الداري لنصاب عن يوم الجورة فقال اذهب بي إلى جبل كذا إبلوسوري كيفما إبلوسوري بسوفي إبلوسوري وكيفيتي وكيتول لوفيو في دادا إبلوسوري يوكو باوندا نسي وما يبقى تيبو لا تريو كيواسيلة bí yàn bá dé ní òkè ìgbẹ́tì tó débẹ̀ àbí wọ́n lọ gbé sérí tó ń tó ọ̀kan mẹ́ tó kéré báyìí ọwọ́ mú ńlá kàdá ní lókè káwá gbé èèyàn sórí rẹ̀ lọ́wọ́ kí wọ́n náà lọ wo ilẹ̀ báyìí káwá tó tó wọ́n dù ọ́ bò lẹ̀. ó bàná àfẹ́gàlẹ́ iná sábà wọ́n sẹ́bi dákẹ́dá àmàna wọ́n sọ̀rọ̀ náà. alàlọ́ mi là káfí. fásánù bí ilẹ̀ jẹ́bẹ̀ ẹgbẹ́ gùnkè náà fẹ́ ìfẹ́ bẹ̀lẹ̀ gùn ذروته فإن رجع عن دينه إلا فطراه وزربوا به فصعدوا به للجبل nígbà wọn ṣe wọn bá mú bẹ́ẹ̀ wọn gbé lọ sórí òkè náà wọn tó bá pa òdà kún òun fi aláwọ bẹ ẹ máa gbé bọ̀ wáyé bí ọba gbọ́ ẹjù láti bẹ̀bọ̀ sílẹ̀ kódúnkódún pọ̀ wọn ti bẹ́ẹ̀lẹ̀ yóò ṣubú síbi tí ọ̀dà ìnira ọba yóò bá bẹ̀ kú wọ́n bá gbé bẹ́ẹ̀ ìgbà wọ́n gbé lérí òkè wọ́n ti mú báyìí sọ́pọ̀ lórí ẹ̀sìn yóò ní mà aláwù mọ́ wọ́n ni mo kọ̀ aláwù náà ní mọ́ aláwù nìkan ni mo fẹ́ mọ́ ẹwà wí mọ́tò wọ́n àdúrà tó lè mọ́ sí rí o. ọba náà abẹ́gàlẹ́ iná sábà wọ́n sẹ́bi dákẹ́dá àmàna wọ́n sọ̀rọ̀ náà. alàlọ́ mi là káfí. nígbà tó rí pé wọ́n fẹ́ tí òun ṣubú ó ní Allahumma ikfinihim bima shi'ta Allahumma ẹ̀dàgbẹ̀yà yóò wí pé Allahumma ikfinihim bima shi'ta ọlọ́run tó mi lọ́wọ́ àwọn ọ̀tá ìpẹ̀lú tó bá fẹ́ gbà mílẹ̀ lọ́wọ́ wọn pẹ̀lú tó bá fẹ́ nínú yà wọ́n ṣe ní káwọn tí gbogbo wọn lórí ẹbọ ni wọ́n ṣubú ni wọ́n òun yí padà pọ̀ yìí. ọba náà abẹ́gàlẹ́ iná sábà wọ́n sẹ́bi dákẹ́dá àmàna wọ́n sọ̀rọ̀ náà. alàlọ́ mi là káfí. wọ́n jẹ́ yẹn sí ilẹ̀ mọ́lẹ̀ ìwọ̀n ṣe rí padà bọ̀ tó yẹ kó sá wọ́n bá ṣe èmi nígbà tí wọ́n ti ṣubú ní ìmọ̀ pé bá tó dọ̀dọ̀ ọba nísìn yóò tó lóun fi àjẹ ìyà yóò ajá pa òun tún lọ bọ́ ọba lè ní ìgbàgbọ́ ń ṣiṣẹ́ lára rẹ̀ ọba wa pé à ibo ni wọ́n gbàdé yìí àwọn tó sì yàn lọ ń kọ́ fàkọ́lẹ̀ lẹ́wọ̀n wọlé mẹ́fà áyà bí a sáhábì àwọn tó tẹ̀lé ọlọ kí ló ṣe pẹ̀lú wọn báyìí kàfẹ́ ní himilá aláwò tó mi lọ́wọ́ wọn ni aláwò bí ìyàmí gbogbo lórí wà wọn ló súnkò kíkàn mú ráì gbogbo wọn dà lórí èmi tó ń bọ̀ ní aláwò rí ọba náà abẹ́gàlẹ́ iná aláwò tí sábà wọ́n fi ń ṣeré wọ́n sẹ́bi dákẹ́dá àmàna wọ́n sọ̀rọ̀ náà. alàlọ́ mi là káfí. bàbá ní kò sí wàhálà ẹ̀yìn míì nínú gáì ẹ̀kọ́ ẹ̀mú bẹ́ẹ̀ ẹgbẹ́ lọ sínú àárín odò tó bá ti lóhun fẹ́ sí ilẹ̀ tó ẹ máa gbé bọ́lé wọ̀nyí lẹ fẹ́ bí fúhù tó bá kọ̀ jù sínú àdúgbò odò náà láàrin tí ò lè lúwẹ̀ já tí ò lè wẹ̀ já èjù síbẹ̀ káwọn ẹja ní òfin lá. ọba náà abẹ́gàlẹ́ iná sábà. ẹ̀kọ́ bọ́ fẹ́ fọ́ ni lọ́dọ́ lóhun bọ́ bá lọ́dọ́ bí yẹn ti lè wù kó pọ̀ wọ́n nìkan lè borí. wọ́n sẹ́bi dákẹ́dá àmàna wọ́n sọ̀rọ̀ náà. alàlọ́ mi là káfí. wọ́dà fáwọn ilẹ̀ nẹ́fẹ́rẹ́ bí náà sàhábì yìí wọ́n bá wọ àwọn ìjọ yìí wọ́n gbé sáàrin wọn wọ́n bá lọ ìgbà tí wọ́n gbé gùnkè tí wọ́n dé gùnkùn ojú omi tó dárí ojú omi náà agbami náà tí wọ́n dárí ibẹ̀ wọ́n ní ìrọ̀jà pèdìní wọ́n bá lò sẹ̀sì rẹ̀ ohun àdáwò àdá padà sílé wàhílà fàkàdí fún tí wọ́n fi fún wa ní pẹ́tọ̀ ọba ti gbọ́ kájú ẹ̀ síbẹ̀ wọ́n ní ìsìn tọ́ka nù Allahumma kfini bima shi'ta ọlọ́pù dáàbòbò mi lọ́wọ́ ìrìntàn ọba fẹ́ omi yọ tó mi nípa pẹ̀lú tọ́ ọba fẹ́ gbogbo wọn lórí bọ́ sóòrò òun nìkan ló kún ọkọ̀ wá sí ربنا افرج علينا صبرا
وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. فجركوا بقوتين وجاء يمشي إلى الملك أوني سوا صدر بلوبا وافوا يروني تيان وني أوني confidence أوني pẹ̀lú ìfàkọsí kábíyèsí àtúndí àwọn tó ń kọ́ ọkọ̀ ojú omi ń mì báyìí ogun wọ́n dà sínú rẹ̀ ní èmi nìkan ni mo wẹ̀ fún yá èmi nìkan mo làájá mo tún dé lù bóòlù ṣe jẹ́ bóòlù yìí ṣe lọ ó ní mo bí ọlọ́run náà ni ọlọ́run bá tún yanjú rẹ̀ bó ṣe máa ń yanjú rẹ̀. ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ó ní ìwọ ọba ìnẹ́kà lẹ́sẹ̀ríkọ̀ tí ọ̀lẹ́ pa mí kò sí tó lè ṣe láì lọ tí bá láì lọ ayẹta láì lọ ọdún ohun olóhùn kankan ọlọ́run nìkan lòun kò sókè ìgbẹ́ kan tí ń bẹ lára tó kò sí kẹ́kẹ́ àmọ́ náà ò lè pa ní láíláí wọ̀ ọmọ dábí ọgbọ́n ni kò lè rí bẹ́ẹ̀ ò lè pa ní pátá tẹ́fà ẹlẹ́mà àmúrò kẹbí ní tí ń bá sọ fún tó ọba sí ẹnìkan ló kó lè rí lọ tí ń bá sọ bí kò ṣe pa mí tó ọba sì ṣe é ló tó lè rí nípa àmọ́pẹ́ ọ̀fẹ́ máa kẹ́kọ̀ọ́ ti ẹ̀ ọba ní bọ̀bọ̀ kí ni kí sí ohun méjì rí ọ̀pá wọ́n ní ohun ìkọrí nípa ẹni tí ń bá wí náà ọba ní sọ fún mi tó bá ti sọ nǹkan náà wọ́n ní wọ́ba nẹ́jìmá andas ti sọ ẹ̀yìn ní wáhì ó kó gbogbo ara àjọ sí gbangba ńlá kan tó ọba ti kó gbogbo wọn jọ síbẹ̀ wọ́tẹ̀sẹ̀lúkú ní aláìjúsẹ̀ ó dè mímọ̀ kankan súnmọ́ lẹ́yìn náà kúzò sẹ́rẹ̀mẹ̀n mílíkì náà lẹ́tì ó wà lọ mú ìdà kan àbí kọfà fresh kan ó mú dùndọ́kùn sẹ́rẹ̀mì fi kẹ́bìdì kọ́s ó mú sínú àpò ó mọ̀ kó fẹ́ fà kó jù fún mi ní tó a bá ti mú sínú rẹ̀ súnmọ́ kúl bísmìláì rọ̀bì gúlà ó wà sọ wípé bísmìláì lórúkọ ọlọ́run ọba àkàṣoṣo tí ń jẹ́ àlá ọba ọmọkùnrin tó bá jù ú ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. wọ́n ní bá ọba ti sọ bísmìláì rọ̀bùlà lórúkọ ọlọ́run ọba àláwọ̀ ọba ọmọkùnrin yìí bí wọ́n náà bá ti sọ sókè ní gbogbo èèyàn gbọ́ pé ń tó wí ni wọ́n bá jù fún mi yóò sì wọlé ọba ní sẹ́yìn olùdí kò sí wàhálà a ní mo fẹ́ kókó ilé pàṣẹ kó mọ́ sẹ ọya ẹ̀pẹ́ gbogbo ìjọ gbogbo bàbá gbà gbogbo ìyẹn kún mẹ́ ọba wa ní bísmìlá gbogbo ilẹ̀ àgbogbo ìyẹn wá gbogbo ọba tí ń gbèrè lọ́nà tún mọ́ lórí lọ́nà orúkọ ọlọ́run rí ìní tún nípa ọlọ́run àdáwọ̀ ọba ọmọkùnrin yìí súnmọ́ rọba lọ́ba jù fọ̀ọ̀kan sáré fi sọ́dọ̀rí fọ̀ọ̀kan ìyẹ̀dá fi sọ́dọ̀rí fi mọ̀ọ́dín sáré fàmà ọfà bá bá níbi tó ti bá níbi ọrọ̀ nígbà tó bá ó sì fọwọ́ sí rẹ̀ ó bá sùn fàmáàdà ẹ̀mí sì jáde náà. ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ọ̀dọ́kùnrin tí wọ́n yẹn sẹ̀ yìí ọwọ́ kú àmọ́ ní ń tọ́fà tó fi fi ara ilé ọmọ pé tí ń ṣe yìí mo fẹ́ káwọn tí ń bọ̀ lẹ́yìn mi kí wọ́n jèrè ìgbàgbọ́ wọ́n dàbí ìgbà tí Sunday Igboho jáde wípé Yorùbá nation yìí nǹkan kẹpa ní ìjà fún òmìnira Yorùbá tó yẹn kan dúró pé kí ọ̀rọ̀ ẹ̀sìn ní sọ yìí o bọ̀tọ̀ ọ̀rọ̀ tó fi ń tọ́ fẹ́ jọ wọn àfi wé nígbà míì pé ọ̀dà mo dúró ìgbé nǹkan tí ó ti bàjẹ́ yìí fún Yorùbá mo fẹ́ tún ṣe lóòótọ́ ọ̀kan tí pa àwọn èèyàn tó tẹ́rí sí wọ́n ti kú wọ́n rí wọn mú balẹ̀ nǹkan ní kẹ́ẹ̀rí nípa ní Nàìjíríà mú àtọ́túndé tó wọ́n sì kú ìyá rẹ̀ yìí ó tún wá ní no going back ẹ̀yìn padà sẹ́yìn o àníṣe Yorùbá gbọ́dọ̀ lálàáfíà Fúlàní agbénipo ògbọ́dọ̀ lọ́dúnkù wa kọ́ máa da oko wa rú nígbà. ربنا أفرج علينا صبرا
Yorùbá náà sì lọ ta ara wa Yorùbá yoyoyo bí iná alẹ́. وثبت أقدامنا. Ìwọ tó jagun kan rí tó sì ń pera rẹ̀ lásàájú wọn sọ pé mọ́lá ìjì òun ló pa òun ló ṣe kínní Yorùbá tún wá bẹ̀ sí wá ìṣubú ẹ̀. Ìsì fẹ́ jà fún mìnira Yorùbá náà ló tún gba wájú pé kí ni àwa lọ̀gá bá ṣe gbé àwa náà ládàá tí ẹ̀wù kan. وانصرنا على القوم الكافرين. Bó o bá lọ jà torí àwọn èèyàn àwọn náà ní tún padà dúró pé kí ni ń já wa dúró pé máa ta àárín iṣẹ́. وانصرنا على القوم الكافرين. Abárakùnrin yìí ìgbà tó ń ṣe tiẹ̀ ń fẹ́ káwọn èèyàn jèrè gbàgbọ́ ní ìgbà tí wọ́n pa tí wọ́n fún lọ́fà tẹ́mi jáde lára rẹ̀ ó mọ̀ọ́mọ̀ kó tó ní kí wọ́n pe gbogbo èèyàn gbogbo ará àdúgbò sojú wọn. Ìgbà táwọn náà gbọ́ pé ọba pàápàá sọ pé bísímìlì rọ́bùgùlá tó ti korúkọ ọlọ́run bíi pé aláwọ̀ òtún wí ọba ìdágbájá gbogbo wọn rù pé wọ́n ní orúkọ ọlọ́run ní òkùnkùn tó lè lóhùn pa òun gbogbo ò lè pa wọ́n á rí pé àṣọ ọ̀lẹ́ lọ́ba àṣọ ọlọ́run ló lágbára gbogbo wọn pátá fàkọlẹ̀ nẹ́sọ̀ ẹ́ẹ́mẹ́ni bí rọ́bùgùlá gbogbo wọn bá pariwo agbọ́ ọlọ́run ọba ọkùnrin igbó ọwọ́ kọ́lá gbàgbọ́ mọ́ aláwọ̀ ni ó. ربنا This is your pass. أفرج علينا صبرا. Ìtí ń fẹ́ kó ṣẹlẹ̀ gbogbo aráàlú wá pé aláwọ̀ la fẹ́ ṣe tiẹ̀. Ọlọ́run làwọn náà gbàgbọ́ láti ẹni kò ní lọ o. وثبت أقدامنا. وانصرنا على القوم الكافرين. Gbogbo wọn ń pariwo bẹ́ẹ̀ bí ẹ̀mẹ́ta ni wọ́n pariwo pé àmín bi rabbikullah àmín bi rabbikullah àmín bi rabbikullah. Ọlọ́run ọmọkùnrin tí wọ́n pa yìí òun la gbàgbọ́ àgbọ̀ ọlọ́run ìwọ ọba ògùn abẹ́ni góńgó ọ̀sà àgbà sì gidi bọ́ mẹ́ àlè pè èèyàn lọ́lọ́run mẹ́ ọlọ́run la gbà. وانصرنا على القوم الكافرين. وانصرنا على القوم الكافرين. Ìgbà gbogbo wọn rí bẹ́ẹ̀ ọ borí gbogbo ń tọ́ bá ń ṣe òun nìkan sùn ọ padà borí. Báwọn èyí náà ṣe sùúrù àwọn tí dọ́ọ̀lùtù nígbà wọn fèsì já lútà tá à ń bọ̀rọ̀ wọn lóyè kéjú ogun mi arákùnrin náà fèsì ogun kékeré òun náà wá ń wíyì wọ́n ṣe pá sínú rí tí ń fẹ́ kó ṣẹlẹ̀ tó fi fẹ̀mí ara ẹ̀ lẹ̀ ọmọ ṣẹlẹ̀ gbogbo wọn láwọn gbọ́ lọ́wọ́ ọba gbó ọba wa níbí náà fàkí lọ́lọ́ ààrẹ ìta mẹ́ẹ̀kẹtẹ́bà ó ní èyí jẹ́ ẹsẹ̀ yìí ta ló lè kó yín làwájú kọ́dẹ̀ wallahi lẹ́sẹ̀lẹ̀ bí ká ìzẹ̀rù ó ti sọ́ra rẹ̀ àmọ́ kọ́dẹ̀ amẹ́lẹ́nàs ó ṣe títí gbogbo èèyàn gbẹ̀ gbọ́ lóòótọ́ ọ̀dà in tí ó ṣẹlẹ̀ ní sí kọ́dẹ̀ amẹ́lẹ́nàs ó ti rí wọ́n gbà fa àmẹ́lẹ́bí kòkò dúùdì ọba ní ẹ̀lọ́ wa kò tó ńlá wọn wá kótó wọn wá kó gìsì tó pọ̀ wọn kánná sí tí iná ń jò láti sàlẹ̀ títí borí kòtó nì sẹ́sì mọ̀ bí yàn bá fi táyà ìdáná yóò mọ̀ wá èéfín dúdú mọ̀ wá rú iná nìyẹn wá rú gidi tó ṣe pé iná ìyẹn tó dá fúnjọ́ bíi mẹ́rin márùn-ún kò ní kú lẹ́ni tí ó mọ̀ ju bùlàbùlà tí ó bà ń gbẹjẹ́ pípọ̀ wọn ní gbọ́n dáná sí kòtò tó fẹ́ nì wọn ni ẹ máa gbé gbogbo aráàlú wa lọ́kọ̀ ẹ̀yà ẹ máa dúró lẹ́nu rẹ̀ bí èèyàn kan bá dé bí wọ́n máa bí tẹ́ ó yí padà fẹ́ sí arákùnrin ilẹ̀ àbó òní fi ilẹ̀ tó bá ti lóò nígbà ẹ tì í sínú ẹ̀ látàyé ló ti dáná ti ẹ̀ lẹ̀ gbogbo wọn á dé àwọn èèyàn kó sínú náà gbogbo wọn kó sínú náà lọ wọ́n bá ti débẹ̀ tí wọ́n tì wọ́n débẹ̀ wọ́n láwọn òní fẹ́ sílẹ̀ lẹ́mí ẹjọ́ àmì nìyí àdé kó nú ẹ̀sìn náà fàhàmúhù fi hà wọ́n ní kí náà wọ́n jó wọ́n jù wọ́n sínú أو قبل له فتحمه ففعل وانسبه حتى جاءت ميراته إن سنبوغمان وارا بنا سيكون طالما لا سأكونيكا أكونيكا وسيكون سينا تيتي obìnrin kan bọ̀ wà máa ra sọ̀bí ìlà ọgbọ́mọ̀ ìgbà tó ń fẹ́ débẹ̀ wọ́n ti fẹ́ kìí sínú ẹ̀ fàkọ́lẹ̀lá wọ́n yìí èmi tọ́mú nínú náà ṣọ́ fàkọ́lẹ̀lá àgùdà ọmọ kékeré lọmọ náà kìí ọmọ kékeré ní tí sọ̀rọ̀ dáadáa
àwọn akẹ́kọ̀ọ́ ọmọ náà tẹ̀tí sọ̀rọ̀ ọmọ ibẹ̀ lẹ́nu lẹ́yìn ìyá rẹ̀ fẹ̀kọ́lẹ́lẹ́ ẹgbúlẹ̀ oníyẹ̀wò máa sí ìyá mi ṣe sùúrù fẹ́ ìnẹ́kì alẹ́lẹ́ hákì eré òdodo ló wà wọ́n máa fẹ́ kìí sínú náà kó sínú ìkájọ́ ó bẹ̀rẹ̀ gbígbàlẹ̀ náà sábà wọ́n ṣe sún ìyá àtọ́ ọmọ ní ọmọ ìyá ti fẹ́ nílé rẹ̀ sí bẹ́ẹ̀ ọmọ wa sọ fún ìyá rẹ̀ pé ṣe sùúrù òfin kó sínú náà kan gasi bẹ́ẹ̀ wọ́n sì kó sínú náà wàsàbí dákọjá mẹ́ta wà sọ̀rọ̀ náà alẹ́lẹ́kọ́ bẹ̀rẹ̀ káfí. irú ẹ̀ náà làwọn tó tẹ̀lé Tọ́lútù nígbà tó mẹ́fà ní Jálútà ànábì Ṣàmúẹ́lì ẹni tó yàn fún wọn nì nígbà wọn fẹ́ wá pàdé ọ̀tá lójú ogun wọn pọ̀ jù wọn lọ tá a bá gbàgbé wọn ti mú yóò sì sọ fún pé ìsàmẹ́ mọ́ fún mi ìṣẹ́kù ẹ̀rá níbi ìrẹ́ mọ́ mú mi tẹ́ ẹ bá sì mú ìjẹ́ kanu kẹnu wọn á mú irú àwọn tó ní ìlera lọ́ra àti tẹ̀lé lọ sórí èèyàn díẹ̀ lórí níwájú ọ̀kan tébù ọ̀tá ẹ̀rú wa ń bà wọ́n wá bí ọlọ́run ni wọ́n bẹ̀ àwa níjọ́ tí wọ́n náà bá ní ṣòro ọlọ́run ni ó bẹ̀ tọ́jú ìmánì kí ló wí. ó bẹ̀rẹ̀ gbígbàlẹ̀ náà sábà ọlọ́run ọba ò sọ ìsúrù kalẹ̀ fún wa mínà ìdí látọ̀dọ̀ rẹ̀ kò fún gbogbo à ń sùúrù. wàsàbí dákọjá mẹ́ta ṣẹ̀ṣẹ̀ wá ilẹ̀ káwọn sá gbogbo ń tá a bá rí lójú ogun kẹ́rù mọ́ bàbá ká jápa. wà sọ̀rọ̀ náà alẹ́lẹ́kọ́ bẹ̀rẹ̀ káfí. wọ́n náà wá lọ́wọ́ lórí àwọn ìjọ kèfèrí o. ọlọ́run bí wọ́n ṣe bí ọlọ́run ni àwa náà bí ọlọ́run jogun sùúrù tá a fi ṣe tìwọ́ ọlọ́run jogun rẹ̀ fún wa. kọ́ wá fẹsẹ̀ rí ẹsẹ̀ wa nílẹ̀ lérí ẹ̀sìn náà ká ìdààmú kan wàhálà kan kọ́ má bá wa ká sáàgbò fún ẹ̀sìn náà. wọ́n ràn wá lọ́wọ́ kèfèrí ràn wá lọ́wọ́ lérí wọn gbogbo ọ̀nà ní kèfèrí gbà bá wa jagun àwa láàmú. àwọn kan bẹ tẹ́ wọn mọ́ ń pè lẹ́lẹ́sìn kejì ẹlẹ́sìn kan náà ló wà kó ẹlẹ́sìn kejì wọ́n ń sáré àti gbé wa sùn. àwa wá fún àwọn ọmọ tí wọ́n lè àkọ́ wọn lẹ́kọ̀ọ́ àwọn ọmọ wa ń yà yàkúyà àwọn ọmọ wa ń fẹ̀sí ńlẹ̀ ha ọlá ti bí ọlọ́run lérí ara rẹ̀ lọ́wọ́ bìẹ́ ràn wá lórí lọ́wọ́ lórí àwọn ìjọ kèfèrí ọlá ti bí Al-Qur'ani ọ̀rìn gbọ́n ìlẹ́nu ọ̀dọ́lẹ̀ ó ti wọ́ ọ̀rìn gbọ́n ìlẹ́nu ọ̀dọ́lẹ̀ ó ti wọ́ ọba fẹ́ bí wọ́n pariwo wàhálà ìdààmú àdúgbò ẹ̀bẹ̀ ni mo bẹ̀ lọ́wọ́ ọba wa tààlà má jẹ́ wàhálà níta wa. Bàbá wa mọ́tà àgbàmọ́lẹ̀ lòrò tí ọlọ́run ẹtí yà ọlọ́run mi jẹ́ yẹ̀yí tó sọ yín nìyí ọlọ́run máa fọ̀ lọ́rùkà sí àti Nàìjíríà àtàjẹsẹ́ àlàáfíà ọmọ jẹ́ ti ẹ̀ka fàyè lẹ̀pẹ́ ẹ̀fẹ́ sí sí ọlọ́run yóò bá yín di nípò pé ọlẹ́ àti tóbi Al-Qur'an lẹ́lẹ́ ilẹ̀ ìlọ́lá Muhammadu Rasulullah kò ní bàjẹ́ fún yín kò ní dàrú gbogbo jama ìlàkùnkiri bá ti farabalẹ̀ orí ọlọ́mọ farabalẹ̀ tiwa ìgbọ́n ọlọ́mọ farabalẹ̀ tiwa síwájú ìjọ ọdún àmọ́ ní dúró ìjọ ọdún àníkpà bàtúndé kò wọ́n dúró èyí ọdún àmọ́ ní dúró gbogbo ń tá a bá ra bọ́ra ṣe sọ́lọ́ ní dáadáa kó ń la fẹ́ kóso náà má ti kù sí kọ́nà fi lé bọ́ wa lọ́wọ́ kọ́nà wá sí lórí ẹ̀jẹ̀ fún wa èyí tá a sì tá a fi borí ayé wa jẹ́ ọlọ́mọdé àmọ́ àlùbáríkà ara ọlọ́mọ gbà fún lòmí àlùbáríkà ara ọlọ́mọ gbà fún lòmí yẹ kọ́nà wa kún mọ́ dẹ́ wọlé Al-Qur'an al-azim wọlé la hawla wala quwwata illa billah subhanaka wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun